níṣẹ́ ni ìbẹ̀rùbojo náà tún jáde láti apá òkè ọ̀yà lọ́hùn-ún lọ́dọ̀ àwọn haúsá pàápàá láti ìpínlẹ̀ sokoto tí wọ́n máa ń pè ní the seat of the caliphate ìyún ibùjókòó àwọn fúlàní, níbi tí olórí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà ìyún sultan nílùú sokoto alhaji saad abubakar tí ó ti ṣe ibùjókòó. níṣẹ́ ni ariwo mà tún jáde ńbẹ̀ tó sì ba ọ̀pọ̀ èèyàn lẹ́rù nígbà tí wọ́n ní àwọn ẹgbẹ́ kan tó ti jáde o tí wọ́n jẹ́ ẹgbẹ́ òkùnkùn pọ̀ mọ́ ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n sì ti ń ṣe ìkìlọ̀ pé kí ọlọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ o, kí àwọn òbí kan mú àwọn ọmọ wọn pàápàá àwọn ọ̀dọ́ kan mú wọn so lásìkò yìí láti má ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àti wípé káwọn èèyàn kan sì tó máa ta ìjọba lólobó wọ́n máa ti rí ìrìnsí tó mú ìfurasí wá pàápàá ní ìpínlẹ̀ sokoto ní àsìkò yìí. ǹjẹ́ kí lorúkọ ẹgbẹ́ tuntun tó mà tún ṣẹ̀ ló jáde èyí tí ó jẹ́ kàyéfì fún ọ̀pọ̀ àwọn èèyàn pé ṣé pé àwọn haúsá náà àwọn náà ń ṣe ẹgbẹ́ òkùnkùn tó tún jẹ́ mọ́tì ìbílẹ̀ tó ń ṣoògùn. orúkọ ẹgbẹ́ ọ̀hún ni wọ́n pè ní Say-Malam ni wọ́n porúkọ ẹgbẹ́ yìí o, tó sì jẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ sokoto ọ̀gbẹ́ni ahmad musa olókèdè eléyìí lọ́jọ́ ẹtì tí í ṣe ọjọ́ friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, the 19th of December 2025, lásìkò tí ahmad musa tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé òun fẹ́ ta gbogbo ará ìpínlẹ̀ sokoto lólobó wípé ẹgbẹ́ Say-Malam wọn tó ti bẹ̀rẹ̀ báyìí o, tó jẹ́ pé nǹkan méjì làwọn ń ṣe, ìyẹn pé ẹgbẹ́ òkùnkùn àti ẹgbẹ́ afẹ̀míṣòfò ni wọ́n. ó ní níṣe ni wọ́n dàbí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wà káàkiri apá gúúsù nàìjíríà, bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe oògùn dúdú, ìyẹn oògùn tí ó gbajúmọ̀ lápá gúúsù nàìjíríà, ṣùgbọ́n tí ó ní àwọn náà wọ́n tó fi ìfẹ̀míṣòfò wọn fi kún tiwọn. ahmad musa wá jẹ́ kó dì í mọ̀ pé kì í ṣe pé àwọn sùn lórí ọ̀rọ̀ àwọn Say-Malam o, láwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ba ẹgbẹ́ náà jẹ́ láti má ṣe jẹ́ kí wọ́n gbókun débi tí wọn yóò ta gbòǹgbò káàkiri ìpínlẹ̀ sokoto tí wọn yóò sì tún máa ta egbò káàkiri àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ haúsá àti káàkiri orílẹ̀-èdè nàìjíríà. ahmad musa ní àwọn ti ṣe àṣeyọrí ńlá nípa bí àwọn ṣe lọ ká olórí ẹgbẹ́ Say-Malam èyí tó ń jẹ́ muhammad mukhtar, báwọn ṣe lọ ká mọ́bùbá ẹ̀ nílé ẹ̀, bẹ́ẹ̀ ló ní àwọn ti rí mú o tó sì wà látìmọ́lé àwọn. ahmad musa tó jẹ́ kó dì í mọ̀ pé àwọn rí ejò ńlá kan gbà lọ́wọ́ muhammad mukhtar, bẹ́ẹ̀ làwọn bá ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ àti àwọn pátákó pẹ̀lú àwọn aṣọ tí wọ́n kọ orúkọ ẹgbẹ́ náà sí ìyún Say-Malam. bẹ́ẹ̀ ni ahmad musa wá gba gbogbo òbí àti alágbàtọ́ nímọ̀ràn wípé kí wọ́n lọ mójútó gbogbo àwọn ọmọ wọn lásìkò yìí dáadáa o, láti má sì darapọ̀ mẹ́gbẹ́ Say-Malam tàbí ẹgbẹ́ afẹ̀míṣòfò kankan, tó sì tún gba gbogbo èèyàn nímọ̀ràn pé bá bá ti rí nǹkan ìfurasí àti ìrínisí tó mú ìfurasí wá kí wọ́n sì ti máa ta àwọn ọlọ́pàá ní olóbó.